A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Mo dúpẹ́ fún Ọlọ́run fún àkókò yìí o. Mo dúpẹ́ lọ́wọ́ èèyàn tó ń wò mí. Mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé, mo dúpẹ́ lọ́wọ́ àgbàlagbà. Gbogbo bí tẹ́ tí ń wò tẹ́ fi ń wò wáyé. Ọlọ́run jẹ́ kó yẹn tán bẹ̀ o. Ẹ sì ní fi àìsàn, ẹ ní fi lò gbà. Ẹ̀yin obìnrin ẹ súnmọ́ bí o. Ẹ̀yin obìnrin ẹ súnmọ́ bí. Ẹ̀yin ọkùnrin náà ẹ súnmọ́ bí. Eléyìí advice mo mú wá fún yín o. Immunization, wọ́n á pè ní immunization. Rí dájú immunization tí wọ́n fẹ́ fún ẹ o. Ẹ béèrè pé irú immunization wo lélẹ̀. Ẹ wádìí kí ló contain. Ẹ wádìí kí ni effect ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wa a máa gba immunization, àmọ́ reason immunization, àmọ́ after effect immunization. Tí a bá mu tablet ṣé bó mọ ní after effect kó? Àwọn immunization yìí kí ni after effect wọn? Ẹ jẹ́ ká mọ irú immunization tá ń gbà o. Ẹ jẹ́ ká mọ irú immunization tá ń gbà o. Ayé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí gbogbo immunization yóò pọ̀. Ẹ máa rí àwọn obìnrin kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn obìnrin. Ẹ máa rí àwọn obìnrin 60 years wọ́n sì ń ṣe menstruation lọ, wọ́n sì ń bímọ lọ. Láyé ìjọ́un, ayé ìsìn tó ti dáyé immunization, tó ti di ayé family planning, tó ti di ayé gbá, tó ti di ayé àwo. Ẹ wà rí ọmọ 37 years ó lóun wọ menopause. Ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ara wa. Ẹ rí ọmọ 35 years ó lóun ò wẹ́ẹ̀tì mọ́. Ẹ rí ọmọ 35 years, ọmọ 40 years wọ́n á ní kò ṣe menstruation mọ́. Ẹ tẹ̀tẹ̀ wá rí àwọn kan, àwọn ọmọ 40 years, àwọn ọmọ 45 tó yẹ kó wọn wà nílé ọkọ wọn, kó jẹ́ pé ìgbà míì àwọn yẹn gánṣẹ́ ó yẹ kó lè wọ́n sì mọ bí wọn lọ. Wọ́n á ní wọn ò sí menstruation mọ́, àmọ́ wọ́n sì ń dami ẹ̀yìn, wọ́n wẹ̀tì. Kí ni tẹ́ bá fojú inú wò dáadáa? Kí ni nǹkan tá à ń jẹ sẹ́nu tó ń dààmú àgọ́ ara wa? Kí ni nǹkan tá à ń gbà ní immunization, injection, gbogbo ẹ̀, family plan, kí là ń gbà tó ń sáré lé estrogen level, tó sáré lé ovulation, tó ń sáré jẹ́ káwọn èèyàn wet? Kí ni àwọn nǹkan tẹ̀ ń jẹ tó ń sáré gba gbogbo nǹkan tó ń jẹ́ estrogen level ọkùnrin, estrogen level obìnrin? Kí ni nǹkan tẹ̀yìn ọkùnrin kó jẹ tó dàbí ẹni pé tẹ́ ẹ̀ bá tí ì mu booster tí àwọn ọkùnrin máa ń mu yìí, ẹ̀ tí ì gbéra sọ. Ẹ̀rọ ọmọ 35 years, àwọn ọmọ 25 years, àwọn ọmọ young people tó yẹ kí wọ́n sì máa lo natural energy wọn ò ní energy kankan mọ́. Gbogbo oògùn ni wọ́n wá ká. Ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń kó jẹ o. Ẹ bìntíkẹ́ wádìí immunization tí wọ́n bá náà fẹ́ fún yín o. Ẹ wádìí rẹ̀ àní kó sọ́wọ́ o. Ẹ má jẹ́ kí wọ́n ti fi indirectly kí wọ́n fi kó wa lẹ́rú lọ o. Ẹ dákun ẹ wò dáadáa o. Nígbà tí ọmọ tó tètè marry tó marry ní 38 tó fi máa 38 years ó wọlé ọkọ 39 tó wá di 40 tí wọ́n sọ pé wọ́n menopause. Ẹ jẹ́ ká fúnra o. Ẹ jẹ́ ká fúnra dáadáa, ẹ jẹ́ ká fúnra. Nǹkan tá bá kó sẹ́nu ẹ jẹ́ ká mọ wádìí o. Nǹkan tó bá fún wa ní abẹ́rẹ́ àjẹsára ẹ jẹ́ ká mọ wádìí ẹ o. Ká rí dájúdájú pé eléyìí nǹkan tó yẹ kí n gbà ní o. Ọlọ́run mọ̀ ṣàánú fún wa o. Ọlọ́run mọ̀ ṣàánú fún wa o. Láyé John eré Ànábì Muhammad sallallahu alaihi wasallam 40 years ní ìgbà tó wà 25 tí ìyàwó rẹ̀ wà 40 ó ní wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣàbíamọ́ o. Títí kẹ́ wá fi àwọn ọmọ méje sí ni wọ́n bí. Àwọn ọmọ tí wọ́n bí ẹ̀yẹn wo ìgbà tí wọ́n lóyún, ìgbà tó fi tọ́jú ọmọ kó tó wá ní mi, kẹ́ wá fi kún éèjì tó tètè bẹ̀rẹ̀ sí ní bímọ. Ẹ pé lẹ́tí rẹ̀ àwọn aṣọ káyé ìsìn, àwọn aṣọ wípé ọmọ 40 years gan kò lè bí, kò ṣe menstruation mọ́. Àwọn 40 years kò wẹ́ẹ̀tì mọ́. Àwọn ayẹ́pẹ̀rẹ̀ wá sí pé àwọn ẹ̀sẹ̀ wá ń wá lubricant kan. Ẹ jẹ́ ká fúnra sí àwọn nǹkan tá à ń lò o. Ẹ jẹ́ ká fúnra sí nǹkan tá à ń jẹ o. Ẹ jẹ́ ká fúnra o. Ẹ jẹ́ ká fúnra o. Àwọn ọmọ kéékèèké wọ́n á ní àtọ̀ wọn ò fẹ́ do ọmọ mọ́. Àwọn kéékèèké wọ́n á ní àtọ̀ wọn ò do ọmọ mọ́. Kí ló wá ń jẹ́ bẹ́ẹ̀? Kí ló wá rí bẹ́ẹ̀? Ẹ jẹ́ ká fúnra o. Ìfúnra ni wọ́n sọ kí ni? Ìfúnra ni oògùn àgbà. Ẹ bá rí àwọn Haúsá mi tó yẹ pé wọn ò gba kíní tí wọ́n ń pè ní family plan yìí. Ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n sì ń ṣàbíamọ́ lọ ní 50 years. Ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ń ṣàbíamọ́ ní 50 years. Èwo ni kíyàn gba family planning ní ọdún yìí kó sì mọ ṣiṣẹ́ lọ títí dọdún méjì. O ti gba family planning ní ìsìn lọ́dún yìí.
o sì ti stop ẹ̀ ní bí ọdún o stop ẹ̀ o gbà tẹ́lẹ̀ o wá stop ẹ̀ family plan ló ti wá mọ̀ sí ẹ títí dọdún méjì èyí menstruation kò wá mọ́ èyí oyún náà wọn ò rí ṣe ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń jẹ o dẹ èèwọ̀ obìnrin tó tí ì máa rí kí ló ń fi family planning ṣe ìwọ ọmọ obìnrin tó tí ì máa rí kí ló ń fi family planning ṣe ìwọ ọmọ ọkùnrin tó tí ì gbélé ayé ṣe kankan tó tí ì máa rí tó tí ì bẹ̀rẹ̀ sí ní fún obìnrin lóyún sùn ìwọ ọmọ kékeré kí ló ń fi oògùn booster tó ń fi booster ara ọkùnrin kí ló fi ń ṣe kí lẹ fi ń ṣe kí lẹ fi tramadol kí lẹ fi ń bóbìnrin sùn fún kí lẹ fi ń bóbìnrin sùn fún ẹ wo ẹ chẹ́ẹ̀kì ẹ o ẹ chẹ́ẹ̀kì ẹ o ọtá ẹ sì kéré báyìí ní ọkùnrin ni mò ń sọ ọtá ẹ sì kéré báyìí ẹ lo natural power o èmi ò fi ọwọ́ sí pé ọmọ kékeré kó máa ṣèránu o àdínì mi ò sọ bẹ́ẹ̀ o àdínì sọ wípé tó bá tó ní ọkọ ẹ lọ́kọ ẹ bá tó ní àdá ẹ ládàá ìwọ ọmọkùnrin tó bá tó mọ̀ pé o ti tó ẹni ìyàwó lọ wáyàwó yéé ṣe káàkiri mọ́ ibi tẹ́ ẹ ti ń ṣe káàkiri òun ni àtọ́ fi dàbí pé kò lágbára mọ́ ìwọ̀nba báyìí wọ̀ntúnwọ̀nsì òun ni wọ́n wí o wọ̀ntúnwọ̀nsì kò sí tó pọ̀ báyìí tí ò pààyàn ẹ̀ka tí yẹn bá lè ṣe ó máa ń pààyàn náà ni excessive sexual intercourse ó ti kò dáa everything lọ́wọ́ moderation wọn ní ká ṣe everything lọ́wọ́ moderation ló ní ká ṣe I have desire wọ́n ní gbogbo ẹ̀kọ́ ni genuine I have desire gbogbo ẹ̀kọ́ ni genuine desires wà fake desires wà àmọ́ on this particular video I'm going to stop now next time tí n bá wá màá sọ̀rọ̀ nípa genuine desires àti fake desires. This is on point by 2 using my word to help others.